Àlàní tó funfun gbò ǹjẹ́ ẹni ó dúró ẹkú ìdúró ẹni ó jókòó ẹkú ìkàlẹ̀ ẹyẹ yẹ wá tẹ̀wá lórí ìrìn náà ẹkú kó lè dá tí gbogbo wa bá kiri yóò yẹ wá ọ̀rọ̀ wa ò ní yẹ̀ ẹ́ lẹ̀ láṣẹ Elédùmarè. Gẹ́gẹ́ bí ìyá pupa ṣe sọ ẹ ti mọ̀ wípé ó ti ní bá a ṣe ṣe lórí ètò yìí ọmọ wíyẹnì Tolúṣẹ́gun Bámidélé àwọn ní ẹ lóko ìyá pupa Adéọlá mi Ọlátúnjí àwọn làgbẹ̀. Mo wá gbọ́ ẹ ti mọ̀ pé ojú bí wọ́n bá lọ lábala ìwà ọmọlúàbí ojú ibẹ̀ gangan lèmi gbọ́ kóhun àdá sí lábala ìtọ́dòwe. Mo tún ti wá gbọ́ kọ́ mo tún gbàdá dé lónìí ó yá ẹ̀gẹ́ àjọsọ̀rọ̀ àsányè. Ṣé ẹ gbàgbé ibi wọn lọ lábala ìwà ọmọlúàbí? Bẹ́ẹ̀ bá gbàgbé a ràn yín létí. Ẹ mọ̀ wípé ìtàn lè mọ̀ kọ́ sọ ká tó wá sọ òwe Yorùbá eléyìí tí a fọyọ́ níbẹ̀. Olúwabùkọ́lá Adélékè Adégbọlá lórúkọ tí mò ń jẹ́. Àwọn ọkùnrin méjì kan wà ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n. Bàbá àbèjì lẹ̀gbọ́n nígbà tí bàbá Àlàní jàbúrò oníkálukú ló lóko àbísọ. Àmọ́ ṣé àmọ̀ pé gẹ́gẹ́ bí àṣà Yorùbá béèyàn bá ti dàgbà dé àyè kan bó bá ti di pé ó ṣàbíamọ ẹ̀ta orú èèyàn lókù tí máa fi oko àbísọ pè wọ́n orúkọ ọmọ lókù táyé máa fi pè ní. Ìdí náà sì rèé tó fi jẹ́ wípé orúkọ ọmọ táyé fi pe àwọn méjèèjì òun náà lèmi náà fi ṣàpèjúwe wọn nínú ìtàn tá a fẹ́ sọ lónìí. Bàbá àbèjì lẹ̀gbọ́n gẹ́gẹ́ bí mo ṣe mẹ́nu bà á bàbá Àlàní làbúrò. Àwọn méjèèjì òbí bá kálukú ṣe iṣẹ́ ò pa wọ́n pọ̀ Ọlọ́run sì ṣe àṣírí oníkálukú ń bò. Bọ́rọ̀ bá ti wá ṣíkọ̀rọ̀ nínú ẹbí Àlàní a máa dá sí ọ̀rọ̀ ẹbí dáadáa. Àlàní a máa dá sí nǹkan tó bá jẹ mọ́ ẹbí a máa mú lọ́kùnkúndùn. Bàbá àbèjì á lè lò lówó ìsanwó wọ́n wá ń bá a lọ báyìí wọ́n ń bá a lọ. Ìgbà tó wá dá àyè kan mo fẹ́ ṣe ní ẹni èjì ẹ̀wà kọ́rọ̀ ò lè bá a yá wọ́n wá nílò láti fi ẹnìkan sílẹ̀ gẹ́gẹ́ bí aṣojú ẹbí. Àwọn àgbà ní irú àwọn iṣẹ́ báyìí ọkùnrin tó bá ṣọ̀ràngún ò lè yẹn pè. Èrò bàbá àbèjì ní wípé òní wọn ó pè toró lẹ̀gbọ́n. Nítorí náà bó ṣe gbá wípé wọ́n ìgbìmọ̀ ìlú ní kí wọ́n mú ọkùnrin kan wá láti agboolé wọn títí lọ́ọ́ raṣọ pé àwọn ẹbí ò ní fẹ́ pẹ́ tí wọ́n fi pe òun láti wá lọ ṣojú wọn ní inú ọ̀rọ̀ ìlú. Ó retí ọ̀sẹ̀ kìíní lọ ọ̀sẹ̀ kejì lọ níbo ya ẹbí pẹ́ pàdé ń tòótọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kẹta wọ́n bá ní o àwọn ní káwọn ó fi tó wọn létí wípé bàbá Àlàní èyún Àdìgún òní ò lọ ṣojú ẹbí àwọn nínú ìpàdé ìlú eléyìí tí èbú tí kábíyèsí ti ṣètò rẹ̀. Bàbá àbèjì gbaná jẹ ó tutọ́ kí ó fojú gbà á pé kí ló dé orí lòun jẹ́ ẹ̀gbọ́n lòun jẹ́ sí Àkànjí bó ẹ̀gbọ́n lòun jẹ́ bó ni wọ́n ṣe fi òun sílẹ̀ tí wọ́n wà lábúrò òun ni kó lọ ṣojú ọrọ̀ agboolé àwọn lọ́dọ̀ wa láyé o kọ́ra ẹ̀ gbọ́dọ̀ tó bí kí ló dédé nítowó àṣírí òun bò òun ò sí nínú ẹ̀gbọ́n tí ń gba nǹkan lọ́wọ́ àbúrò ká wípé bóyá torí pé òun ò rówó òun ò kí rí ọwọ́ yọ láàrin ẹbí lẹ́fi fẹ́ mú ipò àgbà lẹ́fi fẹ́ fún àbúrò ó ṣàṣọ́ dìjà ó ṣe wá ń jà ní wọ́n ní ṣe sùúrù o mọ́jà o ó ní mọ́jà kí ni bí èèyàn ò bá tó jàájà lèèyàn kùn bí ó bá ti yẹ kéèyàn ó gbóhùn sókè ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí jẹ́ wọ́n kóhùn ó gbóhùn sókè ó sì di dandan kóhùn ó gbóhùn sókè. Bàbá tó wá jẹ́ àgbàlagbà tó dàgbà jù nínú ilé wọn wá ní wá o Àlàní bàbá àbèjì ọ̀rọ̀ rí ò gbóhùn òkè o. Ìdí tọ́rọ̀ rí ò fi gbóhùn sókè ni pé ìpàdé ẹbí mélòó ló ti yọjú sí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nínú ẹbí mélòó ló ti dá sí. Ó ní bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ bó bá kówó màmá ó
ní kì í ṣe owó kọ́ ni gbogbo nǹkan. Àwọn ibòmíì wà téèyàn kàn ní láti gbé ọ̀rọ̀ kalẹ̀ inú àgbékalẹ̀ rẹ ni wọ́n fi mọ̀ wípé sọ́wọ́ tí ń jáde lẹ́nu ẹni ṣó wà ní ìbámu pẹ̀lú ọjọ́ orí ẹ̀. Pé ohun tí a bá wọ́n ò dàgbà lọ́jọ́ orí gangan kọ́ ni ó sọ ọ́ dàgbà. Ìta bá fàgbà ṣe gangan ní sọ ní dàgbà iyì. Lóòótọ́ ló lójú bàbá Àlàní lọ àbá òjìjọ ọjọ́ orí àmọ́ àgbà tó olóòdà kí ló ń fi ṣe. Àǹfààní wo lẹ́bi ọmọ kékeré náà lè fowó lẹ̀ ṣe bówó nìkan ló ń fi lẹ̀ kò sí ẹni tí kò lè fi owó lẹ̀. Ìmọ̀ràn àgbà ìrírí àgbà ìdásí ọ̀rọ̀ àgbà mélòó ló ń dá sí nínú ẹbí. Torí náà àwa ò fi àyọ ipò rẹ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tó jẹ́ lóòótọ́ lójú Àdìgún lọ àmọ́ Àdìgún làwa ń rí tí ń dá sọ́rọ̀ torí náà ni ó lọ ṣojú wa ní má gbàgbé o kó o fi sọ́kàn wípé ohun àfàgbàṣe ní sọ ní dàgbà yìí ọjọ́ orí kọ́ ní sọ ní dàgbà yìí nítorí náà kì í ṣọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣiṣẹ́ ìbínú ní ipò tó wà la fi ọ́ sí ipò tí Àdìgún kó ipa tí Àdìgún kó òun ló jẹ́ ká fi sí káfò náà sípò tó náà wà kẹ́lẹ́ ò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàtàkì wípé àwọn ibì kọ̀ọ̀kan nílò kí á hùwà gẹ́gẹ́ bí àgbà ká ṣe nǹkan gẹ́gẹ́ bí àgbà torí wípé ohun tá a bá fàgbà ṣe gangan òní sọ ní di àgbà iyì. Ibi tí ìtìmọ̀ àṣẹnu ní déédéé ṣíbí lábala ìtọ́dọ̀wé fún tòní rè ìpàdé wa tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Elédùmarè. Agbèmí ṣe tó ń padà relé ìdáró náà nu alùkò mi tún ti gbàyẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń padà relé ìkóso lékeleke èmi tún ti ṣe tó ń padà relé ìkẹfun tuntun. Èmi ọmọ ẹlẹ́mi ò ní bá wọn lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí lórí ètò ẹwà Yorùbá náà ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ mẹ́jọ. Ìyá pupa dé Ọlámi Ọlátúnjí agbákiní ọ̀hún lẹ́nu mi kẹ́ ẹ sọ́dọ̀ mi. Ṣòro mo ti fẹ́ bí ẹ́ ó ti tó 5 minutes mo ti fẹ́ bí ẹ́. How many minutes lanu? 5 minutes. Questions da. Oh, send them. No, mo ti fi sí báyìí. Mo ti ní kó o fi sí bó ṣe ń